Èsì ọ̀rọ̀ yín rèé lórí Àgbàlá Gabriel. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wo short video mi lánàá níbi tí ti ń ṣàlàyé nípa àṣìṣe Àgbàlá Gabriel. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìkọ́ yín rèé lórí Àgbàlá Gabriel. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wo short video mi lánàá níbi tí ti ń ṣàlàyé nípa àṣìṣe Àgbàlá Gabriel. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èpè rabandẹ kí ló dé èébú àna Ọlọ́run ní fèmí àti yín lẹ̀ Ọlọ́run jájọ mọ́ ọbẹ̀ dáadáa ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run. ń tá a bá fẹ́ kó bàjẹ́ gẹ́gẹ́ bí ẹni tí bá ń wá làáfíà àfi ká ṣàlàyé kó tọkúnná ká gbọ́ra wáyé kí n fìdí ẹ̀ múlẹ̀ lómi tí ẹ tún comment ìlara ní da ọ láàmú ìlara ní ọ̀pá ọ kí ló dé Yorùbá apàtàkì ọlá apàtàkì yìí apàtàkì ipò apàtàkì àsìkí ọwájú ọjà sí pé tẹnìkan bá ti ń ṣàṣìṣe táwọn kan bá ti jáde láti lè pè é sákìyèsí pé àṣìṣe lélẹ́yìí ò kírú ẹ̀ mọ́ tún wáyé mọ́ kó má bàa dáríwo ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wá ní àwọn bínú rẹ̀ ní ìlara ní í ṣe wọ́n lódodo eléríire kéré láwùjọ wa bẹ́ẹ̀ lálásìkí wọ́n mọ níwọ̀nba àtìmí àtìyín ọlọ́mọ fara ni wá ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run. Ìyẹn bíi kí ọ̀pọ̀lọpọ̀ mọ tán bá ti rí ìpenisákìyèsí kan ìlara ni wọ́n máa pè é ìlara sẹ́ni tó jẹ́ pé tó bá kú ogún rẹ̀ ọ̀kan ni sẹ́yìn ọmọ bínú ẹ̀. Gẹ́gẹ́ bí ọjọ́ eré arákùnrin yìí Àgbàlá Gabriel mo bẹ lọ́run fún Ọlọ́run àbí àfàánú rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run má gbé ṣubú láéláé. Ọlọ́run ìdùnnú rẹ̀ ibi tọ́lọ́run gbé ọ̀gá dé Ọlọ́run má jẹ́ ó wálẹ̀ gbogbo iye ẹ̀dá tí ó máa pète pèrò pé kó jábọ́ Ọlọ́run ò bá wa gbé ọ lékè wọn ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ẹ̀wájú Ọlọ́run wa bá wa fọ̀nà mọ́ ọ ọlábọ́lọ́run ti tó. Àmọ́ gẹ́gẹ́ bí ọjọ́ eré ẹ̀ gẹ́gẹ́ báwa náà ti gbọ́ ọmọ lọ́jẹ́ fúnrú àwa yìí bó ti rí ni mo sọ yẹn o èyí mú yìí dín nìyẹn alágbèrè ẹ̀sìn Mr. Diluted òun àbúrò lẹ́yìn ló ń sáwà gẹ́gẹ́ bó bá yẹ pé lódodo làwọn ọjọ́ eré wọn tá à ń gbọ́ yìí o ṣé ẹni tó wá jẹ pé ara Ọlọ́run làwa ń rí lára ẹ̀ pàápàá jùlọ Àgbàlá Gabriel pé ẹni tí ọjọ́ eré ẹ̀ mọ báyìí ni ó ti wá ṣiṣẹ́ ribiribi báyìí Ọlọ́run wọlé ayé èèyàn tó àtàrà rẹ̀ kàdùnnú Ọlọ́run má jẹ́ ó kàbànújẹ́ Ọlọ́run bá wa fọ̀nà mọ́ ọ́ ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ẹ̀wájú Ọlọ́run agbára Ọlọ́run kà bẹ́ẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lè máa fi kọ́mẹ́ǹtì máa fi dìfẹ́ǹdì ẹ̀ àfi ká làwọn náà lóye káwa náà kájí ó yé kálukú pé mo máa ń tí ń sọ o ń tí ń sọ mo gbọ́ yé a sì bínú orí ẹ̀ àmọ́ náà mi dùn mo rí nínú àwọn tí wọ́n jẹ́ Christian gan torí pé kórí ẹni ó pé kéèyàn jọ lódodo kéèyàn jọ ọmọlúàbí kò síbi tẹ́ẹ̀ tí lè bá pàdé ó jẹ́ Christian ni o ó jẹ́ abọ̀rìṣà ni o ó jẹ́ mùsùlùmí ni o ìjọmọnìyàn kórí èèyàn ó pé ẹni tó fẹ́ understand matter yìí jù ìyá ẹ sábọ̀d ni ìyá yẹn ń sọ àwọn ọ̀rọ̀ tẹ́fì mọ̀ pé ìyá yẹn understand Nàìjíríà gan especially àwa Yorùbá Ọlọ́run bá ń fọ̀nà màyá náà ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian náà tún kọ́mẹ́ǹtì pé àfáà yìí òdodo ní ń sọ àfáà yìí ò béèbú níta àfáà yìí ń sọ ni wípé ẹ jẹ́ kí a ṣàánú ẹni tá a bá fẹ́ ṣàánú kò ní ìdí ká change ẹ̀sìn ẹ̀ nínú short video mi èmi náà tún fìdí ẹ̀ múlẹ̀ pé gẹ́gẹ́ àwa mùsùlùmí gan àlè torí pé a fẹ́ ràn èèyàn lọ́wọ́ a fẹ́ ṣàánú ẹ̀ káwa torí pé ká tó lè ṣàánú ẹ̀ o àfi kó di mùsùlùmí àjọjá sí pé ẹ̀sìn Ọlọ́run náà la gbọ́yé yẹn pé tọ́lọ́run ní la ikraha fi ddin qad tabayyana rushdu minal ghayyi Ọlọ́run ní ọ̀nà àmọ́ ọ̀nà òdodo ti hàn ọ̀nà àánú náà ti hàn tí ẹni pé ṣàlàyé pé ọ̀nà rí igbó rè ọ̀nà rí wa qulil haqqu min rabbikum faman sha'a falyu'min wa man sha'a falyakfur tí ẹni pé Ọlọ́run ìrìn àníbì sallallahu alaihi wasallam ṣàlàyé fún wọn òdodo ní látọ̀dọ̀ Ọlọ́run ẹni tó bá wù kó gbà ẹni tó bá wù kó ṣàlàyé gbà èyí tó bí eléyìí náà tayọ pé bẹ́ẹ̀ tí ń kọ́mẹ́ǹtì tẹ́ ń dìfẹ́ǹdì èèyàn bóyá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà tún lérò pé ó lè kàn náà lọ́la kó mọ́ ní bàbá alàgbà dádì níjọ́ kan báyìí nígbà tí ogun dìde èmi ní bẹ́ẹ̀ náà àwọn tí ń fi kọ́mẹ́ǹtì dìfẹ́ǹdì yín ẹbí mi náà gba bára
àti mi àti yín ara òní ní wá ìdààmú òní dé bá wa ká dẹni tí wọ́n mọ̀ gbàbára lé lérí ọlájọ́ kan sọ̀rọ̀ wọn agbára Ọlọ́run ká bẹ́ẹ̀. Àkọ́kọ́ náà ẹ rí pé àlàyé ọ̀rọ̀ mi níbi short video yẹn ni wípé ìpàdé torí pé èmi ń bọ́rọ̀ bọ̀ ló bí ó kìí ṣe pé ọ̀rọ̀ yẹn gangan lèmi kan lè sọ mò ń bọ́rọ̀ bọ̀ níbi àwọn episode mi tí mo ń bá lọ máa tẹ̀lé mi ibi tí mo ti ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé aburú ìfàsẹ́yìn ìjákulẹ̀ tí ọ̀rọ̀ ẹ̀sìn ti dálẹ̀ láwùjọ wa ní Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá máa tẹ̀lé mi ká lọ insha Allah yín fìdí ẹ̀ múlẹ̀ dáadáa Ọlọ́run jẹ́ ọkọ̀ ọ̀rọ̀ yẹ gbé aburú tí ọ̀rọ̀ ẹ̀sìn kálà lẹ́sìn ni tá a bá kílẹ̀ mọ́ mùsùlùmí ká má jẹ́ abọ̀rìṣà lóhun àbí kírísítẹ̀n lóhun bóyá gbèsè ayé wa ò bá ti dáa jù báyìí lọ àmọ́ mò ń bọ̀ wá bí yẹn èyí tí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ lẹ́ni ni wípé mo wá ń bọ̀rọ̀ lọ́nbi bí fídíò mi yẹn mo fi á ní ọ̀pọ̀lọpọ̀ kàn gọ sábẹ́ pé kírísítẹ̀n lóhun àbí mùsùlùmí lóhun kálukú ń wá èrò sọ́dọ̀ ààrẹ kálukú fẹ́ kírètì ẹ̀sìn kì í ṣe pọ́dọ̀ Ọlọ́run gangan ni kálukú fẹ́ pèrò sí mọ́ kálukú wọn ń wá ọ̀nà jẹ mo ní ìyẹn ló bí pásítọ̀ Àgbàlá Gabriel ibi tí mo ti yà nìyẹn mo ní ìgbà tó pàdé arákùnrin tí wọ́n ń pè ní Muyideen on drive lọ ó pàdé ẹ̀ ní ibi gospel mi títí ń ta àwọn káchajà nkankan ọ̀rí ní ìrètí èèyàn gbọ́dọ̀ rí ọmọlúwàbí bẹ́ẹ̀ máa tó bá jẹ́ pé Jésù Kristi náà ni wọ́n náà gbọ́yé ọmọ ìpẹ́ni tó bá ṣe dáadáa fún yàn yóò ra àánú gbà òun náà rí dùnú tí ẹni wípé tó bá lọ́nà kan tó lè fi ṣèrànlọ́wọ́ fún ràn án lọ́wọ́ àmọ́ ọ̀pàdé ẹ̀ èèyàn péré ẹ̀ ní Muyideen nítorí ẹ̀kọ́ béèrè nípa ní tí fi ń jẹ́ Muyideen nígbà ẹ ti di Christian ṣé ẹ máa ń lọ mọ́ṣáláṣí ni ẹ kírun ni kí ló wá ṣẹlẹ̀ gbà á níyànjú mùsùlùmí náà gbọ́dọ̀ torí pé òun fẹ́ ràn èèyàn lọ bóyá ó jẹ́ Christian kọ́ wá ní ó gbọ́dọ̀ di mùsùlùmí rárá Ọlọ́run ò gbé yẹn náà ràn án lọ́wọ́ dùnnú sóore fún Ọlọ́run ní gbé bànújẹ́ kan wọn náà pásítọ̀ ìwá invite pé kó wá bá wọn ní church kò béèrè mọ́ bóyá bí ò bá tiẹ̀ kírun déédéé tẹ́lẹ̀ amúrúkọ rẹ̀ ò change ó ní Muyideen ló ń jẹ́ pásítọ̀ náà ti wá rí i pé tájẹ́ẹ̀tì ẹ̀ méjì ni ń tájẹ́ẹ̀tì kéjò ó lékún ọ sóore fún arákùnrin ni Muyideen ó náà sóore fún ọ ní òun gan boost ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn tẹ́ ń comment ẹlòmíì wá ní wàfà yìí ṣé ọ̀rí Muyideen nílẹ̀ tẹ́lẹ̀ kí Àgbàlá Gabriel tó dìde sí èèyàn mélòó gan ni wọ́n náà ràn lọ́wọ́ ṣé dandan ni ọ̀pọ̀lọpọ̀ ọyẹ èèyàn tẹ́mi náà bá lè ṣàǹfààní fún dandan ni kí n máa gbé wá sórí mídíà ẹ̀kejì ìwọ̀nba ń tà ń sọ́ọ́lẹ̀ tó yé mi mọ́ tá a mà pàdé fi ṣàǹfààní fara ayé èmi náà àwa náà ń filẹ̀ lórí péjì sọ́ọ̀sẹ̀ ń tẹ̀lé mi ni ọ̀rí ẹ̀bùn ọdún sọ́ọ̀ ti dán o lọ́gbìyànjú ẹ̀ Ọlọ́run jó bá ọ láàmú àìmọye nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan bọ́lọ̀ ti fún mi máa nìyẹn ẹ̀kejì àwọn míì tó bá yẹ ká wá ṣàǹfààní fún ṣe dandan ni ká gbé wá sórí mídíà ẹ̀kejì èmi ni bàbá Tinubu sẹ́mi ni president yín pé èèyàn mélòó mo ti ṣe ìgbà tí Muyideen yìí tó ń gbàbára fún ṣé kò sí olòṣì bíi tiẹ̀ mọ́ nínú Christianity láti jẹ́ pé kó fi mùsùlùmí lẹ̀kọ́ mọ́ wáwọn Christian Raphael ò sí tó náà rówó lé san Deborah ò sí tó náà jẹ́wọ́ àjọ tí ò rí san but bó ti sẹ́mi pé pásítọ̀ yìí kì í ṣe pé òun náà ló lówó fún rẹ̀ ìyẹn Àgbàlá Gabriel òun náà pàdé ẹ̀ ó invite ẹ̀ wá sí church pé káwọn tẹ kámẹ́rà sí wájú ẹ wá rántí pé ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n dá fún yìí káàrin mùsùlùmí náà bẹ́ẹ̀ táwọn náà dáwó torí pé àwọn èèyàn kan bí Ọlọ́run dá wọn bẹ́ẹ̀ wọn ò ní rí èèyàn wọn ò nídìí kan béèrè pé irú ẹ̀sìn wo ni pé ẹni yìí ìyà ń jẹ ara ní ẹja dùn nínú Ọlọ́run dá àwọn èèyàn kan bẹ́ẹ̀ wọn ò nídìí pé bóyá jẹ́ kírísítẹ́nì o bóyá jẹ́ mùsùlùmí o tẹ́ bá ti béèrè ìrànlọ́wọ́ pé lágbájá o ó wà lọ́sípítà o lágbájá o ó nídìí ìrànlọ́wọ́ o wọ́n da oore bò ní ẹ̀yin náà ò ní kàbànújẹ́ gbogbo ẹ̀yin tẹ́ mọ́ serú ẹ̀ ọjọ́ kírísítẹ́nì o ọjọ́ àbọ̀rìṣà o ọ̀ẹ́ ìdùnnú èèyàn bí ó ṣe lékún lọ́wọ́ máa wá Ọlọ́run ní gbé bànújẹ́ bẹ́yìn náà àti gbogbo wa ẹ rántí pé pásítọ̀ yìí kọ́ ló lówó fún rẹ̀ o tó bá jẹ́ pé òun ló lówó lọ́ràn lọ́wọ́ fún rẹ̀ wáì tó fi tẹ kámẹ́rà sí wájú tó fi gba bára fún wáì tó jọjá sí pé ilé tó gba owó fún orí ẹgbẹ́ chọ́ọ̀chì ẹ lọ kọ́ sí ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo àwọn tán bá ti lé owó gbogbo ayé ni ọgbà bára fún ọwá fẹ́ kọ́ wà lákàtà ẹ̀ tó bá yẹ pé ìtí mo ń bá lọ ní pé tó bá yẹ pé ẹ̀sìn wọn náà gbọ́yé
ẹ̀sìn lọ jí ológun kì í jẹ́ wípé kéjọ ọ̀pọ̀ torí pé Yorùbá fálù èrò wọ́n fálù kérò tẹ̀lé wọn lẹ́yìn pé ẹ wo crowd ọjọ́ jásí pé wọ́n ọ̀pọ̀lọpọ̀ wá gọ sábẹ́ ẹ̀sìn wọ́n ń wá èrò wọn wá ní fi èrò yẹn kí wọ́n so wọn àtọ́lọ́wọ́n bá pọ̀. La ikraha fid-din qad tabayyana rusulu minal ghayy Ọlọ́run la gbọ́dọ̀ mú yẹn tipa níbi ọ̀rọ̀ ẹ̀sìn. Ìran Yorùbá àwa nìkan la máa sábà torí ìyà ń jẹun ọ̀rọ̀ mọ́ bí gbogbo ṣẹ́ dàrú ẹ̀kàn gbọ́ pé mùsùlùmí ní last year àmọ́ ti di Christian lè gbélé yìí ní north especially tẹ́ bá mọ̀yàn bí rọ́bà sì ní jámi ẹni tó bá mọ̀ ní 20 years back tó mọ̀ pé mùsùlùmí ni comment send ẹ̀ jẹ́ kí n mọ̀ pé ó ti padà di Christian o lẹ́nu 20 years sẹ́ni nílẹ̀ Yorùbá ǹjẹ́ lè sọ́yẹ́ mùsùlùmí tó ti fẹ̀ sílẹ̀ tẹ́ bá sì bí wọ́n léèrè nígbà tí gbogbo nǹkan dojúrú tí gbogbo torí pé àwọn tí ìdílé tani yìí náà ti jáde tẹ́lẹ̀ wọn ò jọ gbọ́ yé wípé ìjẹ́ mùsùlùmí kò kàn pé kò mọ́ ní dààmú àbí kò mọ́ àjọ bára wa lórílẹ̀‐èdè yìí ni àìmọye ìṣòro ní òlọ́wọ́ oṣù àjẹ́ kankan nú ògo rẹ ti há sọ́wọ́ federal government kò ní ìdí pé àmọ́lọ́ lọ́ba tó ní kádàrá bọ́lọ̀ ti fẹ́ kórí náà nìyẹn ibi tó ti fẹ́ kí wọ́n dá wa náà ní ibi tó fẹ́ ká gbé náà ní ibi tó dá wa sí náà ní bọ́lọ̀ ti fẹ́ ká lò náà ní tiẹ̀ lọ́wọ́ àkú báyé bá burú báyé kí a máa kò sí tó ní burú torí pé tọ́ ọ bá kú síbi tó ti ń gbóyè kì tí ò sí iná tọ́ náà tí gbogbo ẹ̀rí bó ti rí tọ́ ọ bá tó ń wọ náà òfò di méjì. nínú ti lọ́wọ́ àwọn tí ń di Christian lọ́wọ́ ẹ lọ síwádìí àwọn Fúlàní ni sẹ́rí àwọn Fúlàní yìí àwọn Christian àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí táwọn náà di Christian náà ń jèrè ọkàn wọn àwọn bíi Ibrahim táwọn náà di Christian tí wọ́n ti ṣe mùsùlùmí rí tẹ́lẹ̀ wọ́n sì rí pé àwọn Fúlàní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn gan ọ̀gbẹ́sìn yé èèyàn mélòó ni wọ́n rírí tí ń da màálùú rí tọ́wá páàkì mọ́tò rẹ̀ tó kọ́ àwọn màálùú jọ sí abẹ́ igi tó ní òun kírun ọ̀pọ̀lọpọ̀ àwọn jáde tó máa ń wọ gbóhùn wọn lákàsí irun ẹni tí ò bá yìí ti lákàsí irun ẹ̀mí wọn máa ń le ojú ọ̀rọ̀ ọ̀nà tá bá ti polo kìnnìkan sí wọn pé fáyé ẹ̀ fún kìnnìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń di Christian lénìí wọ́n ń jèrè ọkàn wọn ní nọ́ọ̀tì ni but tilẹ̀ Yorùbá ẹ fi oore kan tù lójú níbi kó sọ pé ṣe ń bọ́ iṣẹ́ bọ́ lọ́wọ́ òun kankan tó o bá mọ̀ pé o ní ọ̀nà kan sí kejì orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ bá ṣe mọ̀ yẹn sí ni mò ń bọ̀ wá bẹ́ẹ̀ tó o bá mọ̀ pé ọmọnà kan ọmọ èèyàn kan tó lè bọ́ fún níṣẹ́ àmọ́ kálukú àwọn pé ẹ wá sí ilé ìjọsìn wa àwọn biribiri kan bẹ̀ tẹ́ gbà Olúwa ọlá náà ẹ kàrí pé Yusuf ọkàn dẹni tí ó máa pàtẹ́wọ́ ni ẹni tí ó bá mọ ẹ̀sìn inú ẹ̀ gbọ́dọ̀ dùn kọ́ ọmọ gba báárà lórúkọ ẹ kìí sí pé wọ́n lọ ń fìnẹ́sì àwọn ìwọ́kọ́lọ̀ ná owó yìí kọ́ ọmọ gbá wọn yẹn ságbáyé kọ́ ọmọ gba báárà fún wọn kọ́ tó wá máa pè wọ́n wọlé lórí stage pé Ibrahim ẹ̀yin dà ẹ jáde síta Fatima ẹ̀yin dà kí ló tẹ̀ wá inú mùsùlùmí ọmọ bàjẹ́ ni tọ́ àwọn èèyàn wọ́n lò borùn wá kì í sì jẹ́ pé bóyá ọ̀jẹ̀rí ọkàn wọn pẹ̀lú pé wàásù ọjọ́ wọn gbọ́ ìlànà rẹ̀ yé ìyà torí pé Yorùbá tí ẹ bá ti gbọ́ ìsìlámù rẹ̀ yé ni bí mo ṣe wà ní ìdààmú tí ó bá dé bá mi wàhálà tí ó wọlé tọ̀ mi tí fi sọ pé èsì ìsìlámù ọmọ kọ́lọ̀ ọgbẹ̀mí mi lónìí ọlọ́mọ jẹ́ ọkàn mi torí tá a bá ń sọ̀rọ̀ nígbà yẹn mi nígbà tí ẹ rí dààmú ẹni èdè òde bá ní pé rẹ̀ lọ́kùnrin nígbà tí ò yé ọ wọ́n ti program orílẹ̀-èdè ọ̀rọ̀ sorry ń bọ̀ wá bí ìyẹn torí pé àwọn yẹn nígbà tó yẹ pé bóyá ìṣòro wo lẹ ní tẹ́lẹ̀ kankan ò nírú ẹ̀ tẹ́ bá ti gba ẹ̀ mọ̀ gbọ́n yẹn òun ọ̀rọ̀ mọ̀ bí òun ò ṣe kíní kẹsẹ́ ńgbà tẹ́lómi bá wá tó bá wá di ẹlẹ́sìn míì náà ṣé ọ̀ ní ráwọn míì táwọn náà ọ̀rọ̀ mọ̀ bí nínú tiwọn Ọlọ́run lọ́ba tó lọ́mọ òun ní bóyàn àmọ́lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni mi bá mọ ewé àtegbò kò síbi téèyàn ò lè wá àǹfààní lọ kò sẹ́ni tí ò lè mọ ewé àtegbò ẹ lò báyìí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wá rí pé tóun bá fẹ́ ju ògùn lẹ̀ àfi kóun tó sọ ọ́ dẹrú ọ̀nà tó sì lè fi sọ ọ́ dẹrú ni pé kó pè ọ́ sí ìlànà ìjọsìn tiẹ̀ ẹni tó fìrí díẹ̀ níbi eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àwọn àfọ̀njálà bí àwọn ò tiẹ̀ ní sóògùn fún ọ tẹ́lẹ̀ nítorí kọ́ lè bá di mùsùlùmí àwọn fẹ́ gbá ọ lójú ni àwọn kẹ́ polóògùn sí ọ ẹ̀ráfà kan tá a ké sí ìjọba a ké sí gbogbo mùsùlùmí ẹ mójútó ẹ bá wa gbé wọn ṣé ẹ rí ọṣẹ tó polówó lẹ́nu jẹ tàbí jèlò ṣé ẹ rí abẹ́ ẹ̀rọ ọṣẹ tí ń gbin tí ọmọ kan dún sẹ́yìn náà rí abẹ́ rí
àìtí gbé àfáà yẹn ló jẹ́ kí mi mọ̀ pé nǹkan ti bàjẹ́ jìnnà lórílẹ̀-èdè yìí. òṣòlẹ̀ gbígbóná àbí kí ló pè jojúmọ́ ọmọkùnrin yìí nìkan náà yóò sì máa òun náà ni ó máa ṣe kútúbà jímọ̀ yóò máa káwọn máa ń kéwú òun kan náà ní polówó ọṣẹ ìmùlẹ̀ àwọn àgbà ọṣẹ àsínà ìmùlẹ̀ owó tipátipá. ẹ wo ọṣẹ tí ń gbin tó gbé wá sórí mídíà, ẹ wo bí téèyàn yíya kírímínà dé. èyí tó mẹ́mi pé Pastor Gabriel àbí Àgbàlá Gabriel Jai sí àkíyèsí ọ̀tá pé kírun tó ṣẹlẹ̀ sí kọ́kún padà fún wa tó tẹ̀síwájú. alágbèrè ẹ̀sìn ni Muyideen gbàbára fún jọmọ bá tiẹ̀ lọ. irú àwọn tó bá jọ bẹ́ẹ̀ dúró ní dúró pé ọfẹ́ máa fi gbàgbọ́ tí wọ́n gbọ́yé bú àwọn èèyàn ni tó bá fẹ́ ní nǹkan kan ṣebí Alhaji Oríyọmí Hamzat Ọlọ́run bá ń ṣe dáadáa fún wọn mọ́jà wọn náà kájú kú mọ́fà burú sí wọn bá wa fún àtàwọn náà fún alágbòóyè ẹ̀sìn jù báyìí lọ. àìmọye Christian lórí benefit látara wọn lọ́rọ̀ àǹfààní sáwọn wá sọ wọ́n di mùsùlùmí ni. ṣe ẹgbẹ́nu sí kí lọ́kàn Alhaji Oríyọmí pẹ̀lú pé ẹgbẹ́nu sí microphone ìṣòro tí ó mẹ́mẹ́ àti ẹgbẹ́nu sí lọ́dọ̀ ọlọ́mọdé ó dé bá wa. àwọn náà ń dìbì kan iṣẹ́ federal government làwọn náà ń di lọ́wọ́ yẹn. tí aburú bá ṣe irú Alhaji Oríyọmí Hamzat yẹn ẹ wo èèyàn tí wọ́n nígbàgbọ́ pé ká nǹkan sà wọn ní ká bẹ̀ lọ́n kọ́lọ́ ń jẹ́ mi irú wọn ó gùn ọlọ́mọ dá wọn padà sẹ́yìn. mọ́jẹ́ dùn wọn ó dìbànújẹ́ májà ayọ̀ wọn ó wọ mi fún àtàwọn náà fún alágbòóyè ẹ̀sìn tó yẹ kóró. láti lè má jẹ́ kí òyòdòdó ayé àbí crowd pé mo fẹ́ èrò I need the followers láti má jẹ́ kí ká máa fìdí ẹ̀sìn wa múlẹ̀ pé eléyìí lọ́nà ẹ̀sìn ni ó lọ́nà. irú tí Hamadu Isa náà ń ṣe Brekete family ń fẹ̀sìn ẹ̀ múlẹ̀ ẹ̀ mọ̀ pé yóò máa fẹ̀sìn ẹ̀ múlẹ̀. ń jò gbogbo èèyàn tó òun gangan ní ẹni àgbáyé world man Hamadu Isa ẹni Brekete family. sàpé kìí ṣe pé Yorùbá nìkan ló ń sọ ti èdè tó carry everybody along ló ń sọ broken tí kálukú gbọ́yé. ẹ wo èèyàn tó ṣàǹfààní láre èèyàn mélòó ló wá sọ di mùsùlùmí la ikraha fi ddin qad tabayyana rusulu minal ghayy. Ọlọ́run ní mọ́ yẹn ti pa ntí pásítọ̀ ntí Àgbàlá Gabriel ṣe èyí tó yẹ pé mùsùlùmí kan náà lọ bá ṣe lónìí àfikẹ́ni kò di christian kóhun tó lè ràn án lọ́wọ́ àbí kóhun èèyàn kóhun à sọ̀rọ̀ lórí ẹ̀. wa qulil haqqu min rabbikum faman sha'a falyu'min wa man sha'a falyakfur. tí ẹni pé fòdodo hàn wọ́n ẹni tó bá wù kó gbà ẹni tó bá wù kó má gbà. ẹ má tẹ̀lé mi kálọ̀ wá wò sí nínú àwọn tí ń bínú lọ síwájú ẹ̀ Àgbàlá Gabriel ọ̀ní wálẹ̀ ọ̀ní ṣubú Ọlọ́run bá fọ̀nà mọ́ ẹ ọlọ́jọ́ kan òṣèré wájú Ọlọ́run gbogbo èèyàn tí wọ́n lè pété pèrò lórí kọ́ wálẹ̀ kọ́ ṣubú Ọlọ́run o abiyafanu rẹ̀ bẹ́ bá wa gbé ọ borí wọn ọlọ́jọ́ kan àmọ́ tóńtò ẹni tó bá ti fi ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ bọ́yé nínú àwọn tí wọ́n wá ṣọ́ọ̀ṣì ẹ̀ change ó kan àbẹ́ máa gbọ́ra mọ́ta mọ́ sista Madina sista kíní kan má provoke àwa mùsùlùmí mò ń tẹ̀síwájú ẹ tán mọ́ra má comment má bẹ́ẹ̀ bú mọ́mọ́ tí ń sọ o èyí tó máa tẹ̀síwájú mo fẹ́ kí n máa mú wá díẹ̀ kọ́lé bá mọ̀ pé mo gbọ́ yé èmi ẹ fẹ́ dá sí ọ̀rọ̀ báyìí kẹ́ má bàa lérò pé ẹnìkan fi ẹnìkan wó kọ ẹnìkan ṣe kíní kan torí pé ẹ fálù gbogbo nǹkan bẹ́ẹ̀ yìí máa jẹ́ kẹ́ ètò tó ń tẹ̀lé ṣe ni pé ṣe ọ̀rọ̀ Àgbàlá Gabriel kí ni tiẹ̀ sọ pé dáadáa ni wọn náà ń bá kiri wọn náà fi ráyè dọ́dọ̀ tèmi ń bì káni wọn náà máa wá òsì káàkiri sọ̀rọ̀ kọ́ ọ̀ ní mọ̀ pé mò ń bẹ́ẹ̀ bí tèmi náà ń sọ̀rọ̀ Àgbàlá Gabriel kí wọ́n máa wá rí mi kẹ́yìn ṣé ọ̀rọ̀ ti kí lọ́kàn pẹ̀lú Àgbàlá Gabriel kí lọ́kàn pẹ̀lú péjì tèmi náà máa tẹ̀lé mi ká lọ bá ti gbọ́nlé kinní kan náà la gbọ́nlé kinní kan ẹnu ẹ̀ lájọ wà yẹn ọtí gbọ́ insha Allah agara òde bíbí àti Ọlọ́run kó sẹ́wà kúló mi bá abájà àtún rẹ̀ náà ni ìlú ní mi àti ọlọ́mọdé òdì ìbànújẹ́ ayọ̀wà òní wọ mi agara òní dá wàá náà Ọlọ́run ní fèmí àti ilẹ̀ akú mọ́ra ọdún àní bá wọn sọdún náà pẹ̀lú ìbànújẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ kí wíwẹ̀ má bàa wáyé má láàfin gbọ́dọ̀ dákẹ́.